ẹ̀ka àbọ̀ ẹ̀rí sílẹ̀ tẹ́ ìyò ní yọjú yín bàbá wa náà fẹ́ fún wa àgọ́ ọlọ́run ní sẹ́lẹ́sẹ̀ àwọn ní wọn pẹ́pẹ́pẹ́ wọ́n sì wá jìnnà pẹ̀lú àṣẹ òun ní sílẹ̀ tẹ́ ìdílé òní sílẹ̀ tẹ́ yóò mọ̀ dùn ní kò ní kí àṣẹ Olódùmarè ikú òjijì ò ní pa yín ọwọ́ ẹ̀dẹ̀ bá wọn kú orí ifá ló pé ọlọ́mọ àṣọ ògbájá awodi òkè ọ̀pá kùkù gbádìí lába ikú lajẹ́ Ọ̀rúnmìlà lẹ́kùn ajá kì í já mọ lẹ́yìn ẹkùn kòkó lárọ tá a lè ọ̀yẹ̀kọ́ yẹ púpọ̀ lórí yín olórí tí wàá dáwọ́ ẹnikẹ́ni tó bá wájú tó porí yín níbi tó níbẹ̀ ṣe ń rìn ó ń bí òun nínú irú ẹni bẹ́ẹ̀ ọ̀sán gbọ̀ngàn àgbókò arúgbó ọ̀sán máa gbọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ẹ ní dìdàkudà Olódùmarè àwọn ọmọ wa wọ́n yàn wá yan dúkìá ọwọ́ wa àdẹ̀fẹ́ pé kọ̀ọ̀kan ọ̀rọ̀ lọ àwọn náà àdẹ̀fẹ́ gbogbogbogbogbò ẹ ṣé mo dúpẹ́ kó àlejò wa ọ. ẹ káàbọ̀ first of its kind a fẹ́ ṣe for the first time gbogbo olómi lódò pátápátá àwọn la fẹ́ ṣe ọdún fún gbogbo wọn ló máa pé ojú ní ọjọ́ yẹn òun mo ní kí n wá sọ fún yín àwọn ọlọ́ṣun àwọn ọ̀ṣàrà àwọn olókun àwọn akísìn èyí ìmúlú ẹsẹ̀ mẹ́rin gbogbo wọn la fẹ́ kó papọ̀ ní ọjọ́ yẹn la fẹ́ ṣe ọdún fún wọn so inú mi á dùn lẹ́yìn náà bá lè darapọ̀ mọ́ wa ó jẹ́ Ọ̀ṣun Òṣogbo kẹwàá yẹ wá sí ní ọjọ́ yẹn gbogbo information àwọn máa ń fètò nílé tí màá jẹ́ kẹrùn April 19 ni kò ní dáká ṣe ọdún ní tó máa ní arìnrìn ká máa gbọ̀ngbà yín ká máa sọ fún yín ó pẹ̀lú ìdítẹ̀mí náà tó ṣe wálé ni pé káfí yẹn káfí invite yín. ẹ kọ́ rẹ̀ yẹ̀yẹ́ ẹ ti mọlé tẹ́lẹ̀ ẹkàn mọ́ ẹ tún wá nú ilé sí ni torí ẹ̀fìgbà kan fi inú ilé yìí náà tẹ́lẹ̀ pé ibi tí mo nílẹ̀ mo fẹ́ wá wo ibẹ̀ mo ṣe lọ náà ni ẹ ti mọlé tẹ́lẹ̀ àìdí mọlé ò lè tọ́ sí ibẹ̀ láti ṣe ìgbà orin yóò ṣùgbọ́n.